alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún bí Ọlọ́run sì ṣe ètò wa ilé ní lábẹ́ bàbá wa ẹni ọlá ẹni albarika fadilatu Sheikh Lukman Muhammad Jamiu Owóyalé Al-Adabi tí wọ́n gbé ètò tírà jáde book launch tí wọ́n ta pé ní al-Mawa'idh al-Lawami' fi Diwan bin Jami' àwa fẹ́ béèrè lọ́wọ́ yín bàbá bí Ọlọ́run ti ṣe tírà yìí lónìí yìí kí lẹ rí sí ìjókòó ilé ní àti tírà tó jáde yìí kí lẹ lè sọ fún gbogbo èèyàn lórí ẹ̀ àtàwọn tá ń bọ̀ lẹ́yìn àtàwọn tá a jó níwáàsí bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه وسلم أما بعد adúpẹ́ fún Ọlọ́run mo kí gbogbo jama wa pátápátá púpọ̀ ṣeun Ọlọ́run tá bá dúpẹ́ fún yín ètò t'Ọlọ́run ní kó ṣe lónìí oye ẹ̀dá ò kápá àti lè ṣe nǹkan kan láyé àti kíkọ tírà àti ṣíṣe tírà àti gbogbo bí tírà náà ṣe rí ètò Ọlọ́run ọba ní gbogbo ẹ̀ Qur'an ní wa nabi Muhammad sallallahu alaihi wa ma tasha'un illa an yasha Allahu rabbul alamin Ọlọ́run lẹ́yìn ẹ̀dẹ́ kankan ṣe ó ti wà nú èrò mi tipẹ́tipẹ́ pé mo fẹ́ kí àwọn irú nǹkan báyìí kó jáde ṣùgbọ́n alhamdulilayi Ọlọ́run ní kó já sí ìrọ̀rùn lónìí gbogbo àwọn tí wọ́n kún wa lọ́wọ́ tọ́lọ́run ní kí tírà náà fi ṣe ọlọ́mọdé àṣọgun wọn lẹ́sàn-án rí òtí tírà náà wúlò púpọ̀ fún gbogbo duat oníwàásí tó fẹ́ máa sọ̀rọ̀ Ọlọ́run òye tẹ́ bá fẹ́ ṣe wáàsí àwọn nǹkan mẹ́ta gbọ́dọ̀ dì mú alákọ̀ọ́kọ́ nasul Qur'an tó ń jọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́kìjì nasul hadith ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá kú aqwalul ulama'i ọ̀rọ̀ àwọn alfa nínú àwọn aqwalul ulama'i salihina yìí nínú ẹ̀ ní àwọn ash'aru wa èyí máa mú orin tá a máa fi sọpọ́tì ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí tí ó fi lè jókòó ẹ bá wo bí àwọn ìmáàmù díwáni ìmáàmù Shafi ìyàwó tó dọ́jọ́ kọ́ kalẹ̀ ó ń wúlò fún wa lónìí dòní òun náà làwa orí ala dhalika banayna hadha al-kitab ala minwani hadha al-kitab banayna hadha al-kitab lórí unwani àwọn tànáyàn làwa náà gbé tírà yìí kalẹ̀ sí gbogbo àwọn orin tí mo ń lò ń wá sí tí ń bá lọ tó bá fún mi tọ́pìkì kan màá kọrin lórí ẹ̀ tí ó bá kí àyà Qur'an yẹn lẹ́yìn àti hadith omi bẹ́ẹ̀ tí bá sùn ni tó jẹ́ pé àyà Qur'an galama forí yìí tú onílé ìta gbé jáde yìí Azihari kópa ń bẹ̀ nígbà tá a wà ní Cairo kódà wọn kọ tẹkírísì lórí ẹ̀ gbogbo àwọn ọmọ ìyá wa tán wà lọ́hùn tán já wọn àdàbíyà tán wà ń bẹ̀ gbogbo wọn náà wọn kópa àtàwọn ọmọ ìyá mi tá a tún jọ lọ ní wọn ní àfáwà tó jókòó tì mí láwọn láti Kaduna yìí àfáwà Isahak bí wọn náà kópa ń pa tíra yìí kọ́lọ́run tó ní Ọlọ́run ló jáde ní. bàbá ẹ bá wa dúpẹ́ fún gbogbo àwọn àlùfáà tí ẹ pè pátápátá àtàwọn tí wọ́n lè wá àtàwọn tí wọ́n lè wá. a dúpẹ́ fún gbogbo wọn pátápátá látòrí bàbá wa Ọláwùmí ẹ wo pa tí wọ́n kó mi àwọn làkọ́kọ́ àfa tó kọ́ débi lónìí Ọlọ́run kó bá a san wọn ilé wọn ọlọ́mọdé ò dáwòrò Ọlọ́run bákan náà bàbá ló kọ́kọ́ a dúpẹ́ fún wọn ká tó wá ní àwọn àfa wa bàbá wa àléfà wa Oníyangi Sheikh Yusuf Oníyangi Al-Adabi ọlọ́mọdé bá a san wọn lẹ́sàn-án rí àfa wa Abdulgani ọlọ́mọdé bá àfa wa Abdulgani Salahuddin Didarul Gina ọlọ́mọdé bá a san wọn lẹ́sàn-án gbogbo ẹ̀yin àfa àlédárúkọ yín tán bàbá sífù mamu lórílẹ̀ sífù mamu ní Badagiri sífù mamu ní Magbọ́n bàbá gbogbo wọn láti dákọ́ bí Ọlọ́run bá a sọ gbọ́n lẹ́sàn-án rí bàbá nílé gbágbá gbogbo wọn lọ ṣe dáadáa tá alẹ́ Ọlọ́run bá a dúpẹ́ fún yín ni o àfa tẹ bíi lónìí gbogbo wọn ni wọ́n sì ṣe dáadáa wọ́n náwó wọn nára lórí tíra yìí kọ́lọ́run bá kó bá a fàlùbáríkà sí àwọn dókítùr àwọn paráfísà lọ́tọ̀rí bàbá pọfẹ́sọ̀ Paramẹ́lẹ̀ àrípa tí wọ́n kó wọ́n tún rán òdìdí dókítọ̀ Dr. Dawood ọ̀nà wa bí àwọn gánà bá wa ṣe muraja'atul kitab kọlọ̀nba wa san wọ́n lẹ́sàn-án rí kọlọ̀nba dúpẹ́ fún gbogbo wọn ọ̀làlá haúlá ọ̀làkú àwọn ìyàwó wa tí wọ́n fi wálẹ̀ tí wọ́n jẹ́ káríṣẹ́ yìí ṣe torí tó máa ń disturb wa kò ní ṣe kọ́ o injazatul aqli eléyìí natijatul qarih onílé tá a ṣe yìí tó máa ń disturb wa sí kan ṣe kọ́ ni àwọn ọmọ ìyàwó tí wọ́n support wa ọlọ́ba support àwọn náà gbogbo àwọn ọmọ kéwú látòrí àfáwà kúráńgà tó ń dó yìí náà àwọn náà lọ sí bí wọ́n ṣe lọ tẹ̀ àwọn náà dó ń bẹ̀ àfáwà Sadiq gbogbo àfáwà eléjì àwọn tó wá gbé tó àfáwà Mustapha àfáwà sọ gbogbo ẹ̀yin elétò pátápátá tẹ gbá ètò yìí mú jazakumullahu khaira gbogbo ẹ̀yin kìrìjún tẹ̀jọ́ máa kéwú ó fi dórí sàmánú wa Alhaji Oṣòdì gbogbo yín lẹ ṣe parí pé ọlọ́mọdé àṣà yín lẹ́sàn-án rẹ o ọlọ́run ẹni ọlọ́run la hawla wala quwwata afẹ́kẹ́ ní kálukú náà ní kọ́pì nípa tẹ́ ẹ̀ bá nídìí tíra yìí ibi tó ti wá rí
ọ̀rì lórílẹ̀ Gànmọ́ ní nọ́mbà 5 Chokos tó bá wá síbẹ̀ tó bá tún dé Màgbọ́n oyè ní Màgbọ́n ọ̀tún bá ní Màgbọ́n náà oyè tó bá ní ìdí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run orúkọ tíra rẹ̀ ó náà ní Al-Mawaisul Lawami fi Diwan Ibn al-Jami ó ti yé bó ti rí nìyẹn Ọlọ́run kó fa àlùbáríkà sí o. Àmín. Masha Allah.